Wọ́n ní ká pe bàbá Adásì Olúṣubú. Ọmọ bàbá tí wọ́n wá parí ilé ẹ̀kọ́ yìí. Wọ́n ti rẹ̀ máa tẹ́lẹ̀. Wọ́n ní wọ́n ní Alhaji Kabiru. Alhaji Kabiru báwọn náà máa bọ̀. Àwọn náà. Aláwọ̀ àlùkàlùfà máa ń sọ ìròyìn báwọn náà máa bọ̀ ń ta. Wọ́n ní wọ́n bá ìrìnà ìgbà ìwé ìgbẹ́mọ̀ sí ara rẹ̀ báwọn náà máa bọ̀. Wọ́n mọ̀ bá yí ìjọba wọn sábà àti ìlú àgbà náà tí mo bọ̀ yóò ṣe lọ́jọ́ àfọwọ́ àgbà ìwọ́n wọ́n ní bàbá bàbá rẹ̀ ní ọ̀pọ̀ tí wọ́n bá wọ ní ọmọ yìí náà. Àwọn bàbá wa ní ọ̀pọ̀. Wọ́n ní ká pé Àdìsán Abdulrasheed àbá ọ̀gá ìṣẹ́ yìí kánáwó ẹ̀dùkọ́ ọ̀gá ìmọ̀